ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin King Wasiu Ayinde Marshal àti àwọn àfáà débi tí wọ́n wá jọ ń ṣe àríyànjiyàn lórí ẹ̀rọ ayélujára tí gbogbo rẹ̀ di ṣọta yánnayànna. Orúkọ mi ni Kausara ní kí ọmọ bíbí Nursuraju, ẹ sì káàbọ̀ sórí ètò ní Kausara ọmọ Yorùbá Talks. Ẹ ó dá mi lójú wípé gbogbo náà láti mọ gbọ́ sílàǹgì ganu sí lórí ẹ̀rọ ayélujára. Àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ náà wọ́n ti fi ṣe yẹ̀yẹ́. Lédè Yorùbá tí wọ́n bá sì léèyàn ganu sí, ìtumọ̀ ní wípé ó ṣe kí ni o, ó gbẹnu rẹ̀ lọ síbi tí wọn ò pè ọ́ sí, ò ṣàyànjú náà. Bàbá sì ní ká wo ganu, ká bá ní ká wá acronym yìí, a mọ̀ pé ní Great Àtẹnujẹ Nigeria Union. Bẹ́ẹ̀ ni wọ́n náà mọ̀ wípé King Wasiu Ayinde ìyá wọn papòdà lọ́jọ́ sí, mùsùlùmí sì ní ìyá òun, nínú ẹ̀sìn Islam sì nílẹ̀ téèyàn bá ṣaláìsí wọ́n ṣe àwọn àdúrà fún onítọ̀hún. Lára àwọn àdúrà yìí náà ni King Wasiu ti pe àwọn àfáà pé kí wọ́n mọ̀ ṣe àdúrà fún wọn. Àmọ́ kó tó wá di wípé táwọn àfáà jẹyọ lọ́jọ́ tí kíkan yìí gangan ṣẹlẹ̀, fídíò kan ti kọ́kọ́ jáde síwájú níbi tí olórin nì tí wọ́n ti ń sọ fún ọ̀rẹ́ wọn kan wípé báyìí báyìí làwọn ò ṣe ṣètò òkú ìyá wọn. Wọ́n wá fẹ́ sọ wípé àwọn àfáà ò wá síbì kan, ibẹ̀ làwọn àfáà ò dúró sí. Kàkà kí wọ́n wá sọ pé dúró sí, wọ́n wá lo sílàǹgì, àwọn àfáà ò wá ganu sí. Ọ̀rọ̀ yìí wá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nínú, torí kò sí yàtọ̀ nínú kí wọ́n sọ pé wọ́n ganu sí àti kí wọ́n sọ wípé aláyanjú náà làwọn àfáà. Láàrin èmi àti gbogbo náà la mọ̀ wípé ńgbà míì wà tó jẹ́ wípé bá a bá ń bá èèyàn sọ̀rọ̀ nínú ilé, bá a bá fẹ́ bá a sọ̀rọ̀ nípa àgbàlagbà kan, ìgbà míì wà tá a máa ń larúkọ mágbàlagbà òun lórí, àmọ́ kò túmọ̀ sí pé a ò ní bọ̀wọ̀ fágbàlagbà òun o. Àmọ́ bí olóyìnbó ṣe mọ̀ sọ wọ́n á ní inside joke ni. Àmọ́ bóyá nítorí wípé ilé wa jẹ́ nǹkan tó bọ́ sórí ẹ̀rọ ayélujára. Nígbà tí àwọn àfáà wa fẹ́ ṣe wáàsí, wọ́n wá ní bàbá ẹ dákun, kó tó di pé á bẹ̀rẹ̀ ètò, ohun tẹ́ ẹ sọ́nu fídíò tọjọ́ sí, apologize fáwọn àfáà wípé kinní kan, ibẹ̀ ni bàbá ti dá ni wọ́n ti fárígá o, tí wọ́n ní àwọn ò sí kí ni o, àwọn ò lè sọ fún èèyàn kan pé kí àwọn ò apologize, báwọn bá lẹ̀ ganu sí náà lọ. Ṣé bá wá gbè mí pé kí ni nǹkan tí mo rí sí i? Ṣé ẹ rí, wọ́n ní bí èèyàn bá ti dàgbà èèyàn máa ń ṣe kí ni, èèyàn máa ń yógun jà ni. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ òun sì ni wípé ṣé ẹ rí King Wasiu Ayinde tí gbogbo wa mọ̀ yìí, kìí ṣe alákọ̀ọ́kọ́, kìí ṣe ẹlẹ́ẹ̀kejì, kìí ṣe ẹlẹ́ẹ̀kẹta tí bàbá yìí ó mọ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ wípé àwọn kórìíra àfà. Ihun tí ò wá yé mi bẹ̀ òun náà ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé nígbà wọn bẹ́ẹ̀ kékeré àfà kan já wọn ní ọ̀rẹ́ kan, ọ̀rẹ́ ẹ mọ̀ lè gbàgbé ni, wọ́n wá fẹ́ mọ bẹ ẹ̀ṣẹ̀ àfà náà wò lára gbogbo àwọn àfà àti sin. Torí kò yé mi, ọ̀tọ̀ ni kó kórìíra àwọn àfà, ọ̀tọ̀ ni kó tún mọ lọ sí ìnáwó àwọn onínáwó tó bá ti gbọ́ wípé wọ́n ó pe àwọn àfà ń bẹ̀ báyìí, ó tún já máìkì gbà láti sọ fún àwọn àfà wípé kí wọ́n ṣe ohun tí wọ́n ṣe, kò sáyà tí wọ́n gbowó ń bì. Bàbá ní káàsì wò ṣe sí orin tẹ́yìn náà ń kọ, yàtọ̀ sí kí wọ́n sanwó fún yín wípé ẹ wá síbi òde àwọn, bẹ́ẹ̀ bá tún dórí stéèjì náà tẹ́ ẹ bá ń kọrin, owó tí wọ́n ná fún yín, èmi ò rò pé ẹ máa ń gbé fáwọn onínáwó wípé owó tá a bá yín parí, mi bá pò yín náà ní gbogbo rẹ̀ máa ń wà. Kí wá ló dé tí tàwọn àfáà wa ń ka yín lára? Ṣé lórí 200, 500, 1000 yìí náà kọ́? Mi borí gíní náà ní gbogbo wa wà. Aṣáàrí bí wọ́n ṣe máa ń fún èyí ń dọ́là. Ẹni tó sáà pè yín síbẹ̀ yóò ti fún yín lówó wípé òun pè yín wá. Àmọ́ bẹ́ẹ̀ bá tún dòde onítọ̀hún, wọ́n ò tún ná dọ́là fún yín, wọ́n ò ná páùnsì. Pàápàá jù tẹ́ bá sí Nàìjíríà láti bẹ̀rẹ̀ eré, Amẹ́ríkà láti nànànànà. Gbogbo rẹ̀ ṣáà lẹ̀ ń kó wálé, ṣé ń gbé padà fáwọn onínáwó ni. 1000, 2000 tí wọ́n wàá fi sínú àwọn fáwọn àfáà ní wàá mọ̀ ká yín lára. Tó bá jẹ́ àgbàlagbà tó ṣe kinní ni tó mọ ẹ̀tọ́ rẹ̀ lẹ́tọ̀ọ́, nígbà wọ́n ní pé kẹ́ ẹ apologize fáwọn àfáà tó bá jẹ́ni tó ṣe kinní ni, kò sí láburú nínú kẹ́ ẹ gba máìkì yìí kẹ́ ẹ sì jẹ́ káwọn àfáà mọ̀ wípé ganu sí tí mo lò yìí o, síláǹgì lásán ni, kò túmọ̀ sí pé ẹ̀yin àfáà gbogbo nǹkan mo fi bọ̀wọ̀ fáwọn àfáà. Kódà gan bẹ́ẹ̀ bá sọ gan láti mọ̀ pé lọ́lẹ̀ ń pa, torí gbogbo òde gan lẹ́mọ́ ń bá àwọn àfáà jà wípé wọ́n ń gbowó ju ìsìnmọ́ tó kàn yín bẹ́ẹ̀. Torí ẹ̀yin náà bẹ́ẹ̀ bá lòde yín lè ṣe kẹ́ mọ́ gbowó. Subhana rabbika rabbil izzati wa àárín jù báyìí lórí ètò lẹ́ni. Orúkọ mi ò yí padà, Kausara ní kí ọmọ bíbí Nursuraju, títí ìgbà mìíràn ó dàbọ̀.